sí orí ètò yín ètò wa Aré Ìdárayá pẹ̀lú sports evangelist yín Adébọ̀wálé Ọláṣẹ́ní. Lára àwọn ìròyìn tó jẹ mọ́ ọ̀rọ̀ aré ìdárayá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni wípé àjọ NFF wọ́n ti sọ wípé wọn ò ní yọ akọ́nimọ̀ọ́gbá Gernot Rohr bó bá tiẹ̀ jẹ́ ibi tí ó bá wù kí ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn àti Tunisia kí ó yọrí sí nínú ìpele third place match tí wọ́n máa gbá ní kòpẹ́kòpẹ́. Ẹja kúrò ń bẹ̀. Lára àwọn ìròyìn tó jẹ mọ́ ti àwọn akọ́nimọ̀ọ́gbá ni wípé láti orílẹ̀-èdè England ikọ̀ Newcastle United wọ́n ti kéde akọ́nimọ̀ọ́gbá Steve Bruce gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn tuntun lẹ́yìn ìgbà tí Rafa Benitez tó kúrò nínú ikọ̀ náà gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá. Láti bẹ̀ lọ ẹja máa bi tó wa létí kí ló ń ṣẹlẹ̀ ní transfer market bí àwọn agbábọ́ọ̀lù ṣe ń fi ikọ̀ kan sílẹ̀ lọ sí ikọ̀ mìíràn. Ẹ jẹ́ máa bi tó wa létí pé nínú ikọ̀ Everton Ademola Lookman agbábọ́ọ̀lù fún ikọ̀ Everton ṣùgbọ́n báyìí yóò máa kópa nínú ikọ̀ RB Leipzig bí ó ti jẹ́ wípé ikọ̀ Everton kéde rẹ̀ wípé ó ti fi ikọ̀ náà sílẹ̀ lọ darapọ̀ mọ́ ikọ̀ Leipzig pẹ̀lú £22.5 million. Láti bẹ̀ lọ ẹ jẹ́ máa bi tó wa létí pé ikọ̀ Juventus láti ní orílẹ̀-èdè Ìtàló ó ti kéde wípé wọ́n ti ra agbábọ́ọ̀lù ìyẹn balógun ikọ̀ Ajax agbábọ́ọ̀lù nínú ikọ̀ Ajax ìyẹn Martin de Ligt ni ó ti jẹ́ wípé ó ti darapọ̀ mọ́ ikọ̀ Juventus báyìí pẹ̀lú £67.5 million. Ó dá La Liga tí ó máa gbéra sọ ní ọdún 2019 ó tún máa gbóná jọjọ bó ti jẹ́ pé àwọn ikọ̀ mẹ́ta tó ṣe gbòógì ìyẹn ikọ̀ Real Madrid, Atletico Madrid àti Barcelona wọ́n ti ṣe kí ni wọ́n ti ń gbáradì bí wọ́n ṣe ń ra ọmọ kan ni wọ́n ń ra òmíràn. Ẹ jẹ́ máa bi tó wa létí pé ní ìkan bí oṣù díẹ̀ sẹ́yìn ni Real Madrid kéde wípé wọ́n ra Eden Hazard kúrò nínú ikọ̀ Chelsea. Bẹ́ẹ̀ sì ni ikọ̀ Barcelona ní ìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni wọ́n kéde wípé wọ́n ra Antonio Griezmann kúrò nínú ikọ̀ Atletico Madrid ṣùgbọ́n báyìí nǹkan ẹ jẹ́ máa fi tó wa létí pé ikọ̀ Atletico Madrid wọ́n ti ṣetán báyìí láti gbé Kieran Trippier kúrò nínú ikọ̀ Tottenham Hotspur. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti ra àwọn agbábọ́ọ̀lù lóríṣiríṣi ìyẹn Joao Felix ìyẹn agbábọ́ọ̀lù fún ikọ̀ Porto wọ́n ti rà lọ sínú ikọ̀ Atletico Madrid. Ó dá ká tó kúrò ní orí ètò fún tòní ẹ jẹ́ máa bi tó wa létí pé àwọn mẹ́ta tó ń léwájú nínú ATP ranking yẹn nínú ti àwọn tó mọ tẹ́nísì ń gbá jùlọ lágbàáyé ní ìsọ̀rí àwọn obìnrin ni àti rí Ashley Barty ọmọ orílẹ̀-èdè Australia ni ó ń lé ọwọ́ wájú bó tiẹ̀ jẹ́ wípé Naomi Osaka ni ó ń tẹ̀lé ọmọ orílẹ̀-èdè Japan bẹ́ẹ̀ sì ni Karolina Pliskova ọmọ orílẹ̀-èdè Czech Republic ní ẹni kẹta. Ó dá níta àwọn ọkùnrin kan ta ló ń léwájú tí jẹ́ àwọn mẹ́ta tí wà ní ìpele àkọ́kọ́ ní ATP ranking fún ti tennis ní àgbáyé. Àgbà ọ̀jẹ̀ ìyẹn Novak Djokovic ni ó wà ní ọwọ́ wájú tí ó ń léwájú ń bẹ̀ lẹ́yìn ìgbà tí ó fi ẹ̀yìn Roger Federer jọlẹ̀ nínú àṣekágbá Wimbledon tí wọ́n gbá ní kòpẹ́kòpẹ́ yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ máa fi tó wa létí pé ta ló jókòó sí ipò kejì. Rafael Nadal láti orílẹ̀-èdè Spain ni ó wà ní ipò kejì. Bẹ́ẹ̀ sì ni àgbà ọ̀jẹ̀ ọmọ ilẹ̀ Switzerland ìyẹn Roger Federer ni ó wà ní ipò kẹta. Ó tó mọ̀dé mọ̀gẹ̀ ìpín ìpéjú báyìí ní àlàáfíà.